Ibi orí dání sí ṣàlà ń gbé. Lálọ́dà níbi dẹ́sí wà nílé. Children náà jókòó ní kò ṣeré yá. Civil service kọ́lá ń bẹ nílé. Investigator ìsìká. Gbogbo ilé lẹ ti túká. Mr. Adéwálé ẹ̀gbọ́n àdúgbò. Má faraya, má lọ kúkó. InHaBiTaNcE. InHaBiTaNcE. Wọ́n pariwo pa wàhálà, wọ́n yọ wọ́n wá bẹ́kúnbẹ́kún. Bàbá Nuru fowó ta tẹ́tẹ́ tán, ìyá Nuru ganu sí port. Ìfẹ́ ní kẹfì gbélé ayé, ìfẹ́ ní kẹfì lólé ayé. Ọmọdé yìí olójú bọ̀ọ̀lì ó sì yẹ lẹ́sẹ̀ Maradona lady Cinderella. Ọmọge bèbèbè. Ẹ kúlé o. Ẹ káàbọ̀. Baby Alpha. Ẹ kú àtàárọ̀. Báwo ni nǹkan? Báwo ni iṣẹ́ lè ní? A dúpẹ́ f'Ọlọ́run jàre, ṣùgbọ́n òun yẹn ò dùn rárá. Kò dùn rárá. Máà tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ lánàá yẹn. Ó lóun máa wá sáìtì ló sọ fún mi. Kò wá sáìtì mọ́ o. Gbogbo iṣẹ́ tó látàárọ̀. This is to 7. 1 naira báyìí mi ò rí mú bọ̀. Ẹ wo ọ̀rọ̀ Olúwa yìí àfi sùúrù ni. Ẹ wo bóyá òun náà bóyá owó tó rò bóun máa kó wá kò rí kó wá. Lágbára Ọlọ́run tó bá dọ̀la mo mọ̀ pọ́ọ̀lá máa dùn jẹ ní lọ. Òkú àgbọ́yé olólùfẹ́ mi ò ṣeun gan. Ẹ wo ẹ máa lọ mò ń bọ̀ ẹ jẹ́ sáré ṣẹ̀wà ìtàn. Ọ̀sẹ̀ kárí báwọn mo wà nulẹ̀. Lẹ́sẹ̀ Maradona. Ẹ kú iṣẹ́ o. Ìyàwó gidi lọ́dẹ̀dẹ̀ ọkọ. Ẹ kú bẹ́ẹ̀ ṣe yàn. Ṣẹ gbọ́? Ẹ kú bẹ́ẹ̀ ṣe yàn. Ọkọ yín kọ́ ló ṣẹ̀ wọlé yẹn. Ìwọ̀n lẹ́yìn jókòó ti ẹwà ọmọ níṣe nìkan tẹ́ ẹ̀ ń ṣàn kílẹ̀fì náà. Kílẹ̀fì sì ẹ sọ̀rọ̀ ojú àjà sọ alátagúngún lọ ni. Oúnjẹ lọ́kọ yín gbowó ẹbí owó ṣíà tó gbà ẹbí ń pé bolóko sí. Ìyẹn tún kọ́ ó tún lọ ta tẹ́tẹ́. Bí tẹ́tẹ́ tó tún ta ó dàpọ̀ tún jẹ owó ẹ̀ ìwọ̀nba tó kú ó tún lọ fi mu ọtí ẹbí tó bá dàbí rọ́. Ẹ dúró. Ẹ sọ fún mi pé irọ́ ni gbogbo nǹkan tẹ́ ẹ sọ. Irọ́ ni. Ó gbọ́? Irọ́ ni. Ṣé kí bàbá Nuru ti gbowó lè ní? Rárá, kò gbà. Kò síṣẹ́, kò jẹ̀ rówó. Ló wá sọ fún mi pé òun ò rówó gbà. Kò rí gbà náà nìyẹn àbí? Ìbí nǹkan tẹ́yìn mọ̀ ṣe nìyẹn ọmọdé yìí olójúbọ̀ líròsì. Iṣẹ́ tọ́lọ̀ fi rán àwa ti jẹ o. Bàbá Nuru. Bàbá Nuru. Ìyá Nuru di. Àṣírí ẹ ti tú. Kí ló dé tó ń pariwo báyẹn? Ṣebí nísìnyí mo ẹ̀ṣẹ̀ wọlé yìí. Ṣé bí wọ́n sọ fún mi pé o ta ní ṣọ́ọ̀bù lẹ́nu? Kí ló tún gbọ́? Ṣé bó sọ fún mi pé o ta ní ṣọ́ọ̀bù lẹ́nu? Gbogbo àlàyé bó ṣe rí náà mo ṣàlàyé fún ẹ ń bẹ̀ yẹn. Ó rí bíbó rẹ ní ẹ ṣe ń bú tì. Ìyá Nuru kò rí bẹ́ẹ̀ o. Gbogbo bíbi tí mo lọ ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni mo ṣàlàyé fún ẹ ń tà yẹn. Ibi tó fẹ́ pa ẹ́ ló fi ń ṣeré wọn. Níbo ló tún ti gbọ́ wọ́n ní kò rí bẹ́ẹ̀. Ibi tẹ́mi ti gbọ́ wọ́n ní. Kò rí bẹ́ẹ̀. Owó tó gbà lẹ́nì, owó ṣíà tó kàn lẹ́nì tí wọ́n kó wá fún ẹ, ibo ló kó sí. Olórí burúkú ẹ ti lọ fi ta tẹ́tẹ́. Ìyá Nuru kò rí bẹ́ẹ̀ kárí. Kò rí bẹ́ẹ̀. Ṣé kó fi ta tẹ́tẹ́? Kò sí wàhálà. Ìyá Nuru má bínú kò rí bẹ́ẹ̀ wá bíbá kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀ má bínú. Ibo ló mọbìnrin tó ti gbọ́ wọ́n ní báyìí torí Ọlọ́run nísìnyí náà wọ́n sì ẹ̀ fílẹ̀ yìí. Alábàbọ̀ tí bínú tí o dàbí ìjọba mi lóòrùn. Agbádọ́ ní ẹ̀mú tèmi bá. Ojú mi kò jáde. Ojú mi kò jáde. Ìyá mi ò àtàwọn ọ̀làdé Bàbá lọ.
Kí ni gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí? Ẹ mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yìí noise pollution ni. Ẹ kàn disturb mi àtàwọn tenant tó kù ní ilé. Kí ló dé? Ìwọ náà gbọ́ nǹkan tó sọ. O ní ìwọ àti tẹ́nàtì. Láńlọ́ọ̀dù lèmi àti ìwọ àtàwọn tẹ́nàtì àti ilé mi mo ní. Àrà tó bá wù mí mo lè dá wájú ta lé mi, àpá mo lè fi lé mi dá. Mo mọ gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí. Ẹ̀yin ò mọ̀ pé tàn ni. Àbẹ́bẹ́ kì í pìtàn fún yín ni. Nǹkan tó property tẹ̀rí yìí àjogúnbá ni ṣẹ́yìn ò mọ̀ ni. Ẹ mọ̀ pé ẹjogún ẹ̀ ni. Ṣé ti yín ni ẹjogún ẹ̀ ni ṣẹ́yìn ò mọ̀ pé ẹjogún ẹ̀ ni. Àti ìwọ àtàwọn tó pàtàn náà fún ẹ gbogbo yẹn jọ máa jáde nílé ni. Ẹ mà gbà mí o. Èmi ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí ṣá. Ẹ pẹ̀tàn fún mi èmi tí mo sọ fún mi pé gbogbo ọ̀tẹ àjogúnbá yín ni. Ẹ wá sọ fún mi pé àtèmi àtàwọn tẹ́nàtì mi àjọ máa kó kúrò. Ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí lọ́ọ̀ ni lọ́ọ̀ mú yín ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ̀ náà sọ. Lọ́ọ̀ mú èmi aribidesi alias Jẹ́gẹ́dẹ́ nílé mi tí mo fowó ara mi kọ́. Nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí ẹ̀rọ kó tọ́pà ni. Ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀yin aribidesi àtẹ̀yìn àti gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ nọ́ọ̀sẹ̀ tẹ́ sọ ẹ̀ under the law ẹ̀ fojú balẹ̀ ẹjọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ẹ̀ fojú balẹ̀ ẹjọ́ ẹ̀ ríran wò. Alágídọ́jẹ́ àìlà bẹ́ẹ̀ni ọba ẹgbẹ́ fún máa ṣe fún bí kí bá tu àbàyà ẹ̀kọ́ tí ìjàpá bá tu àbàyà ẹ̀kọ́. Máa bẹ̀rẹ̀ làbá lè sí ìlú. Bájẹ́kù ọ̀tá máa bá ìlé. Ikú bá tọwọ́ lẹ́wọ̀n. Alágídọ́jẹ́ àìlà ọmọ ìṣù. Ibi orí dání sí ṣàlà ń gbé lálọ́dà níbi dé sí wà nílé. Lọ́ọ̀yà rè di lọ́ọ̀yà di lọ́ọ̀ bàbá àgbàlagbà akọ́níwájú àìbọn mi ní gbọ́kùnrin Twile ó ti pẹ́ o báwo ni gbogbo ẹ̀ Twile ẹ̀gbọ́n ẹ múṣẹ́ wá o gbogbo múṣẹ́ wá gbogbo ẹjọ́ làwọn àrùn rẹ̀ ó ti yẹn ètò orí bó ṣe rò ó. ẹ̀gbọ́n kí ló ń ṣẹlẹ̀. nígbà tí gbogbo wàhálà mo sáfẹ́jọ́ ti ṣẹlẹ̀ mo wà ládùúgbò kan ní Àríbídé sí bẹ̀rẹ̀ náà ní àdúgbò mi ilẹ̀ ni mo wà. abẹ́tẹ̀ tèmi ni bíi kílẹ̀ wá ṣe ń bí ẹ̀gbọ́n abẹ́tẹ̀ tèmi gbogbo bíi gbogbo àwọn ọmọ líle bíi kò tí ì sọ ọmọ náà. ibẹ̀ ni mo ń gbé. lọ́ọ̀yà èmi ń sọ fún yín pé kò sọ ọmọ náà ẹ̀gbọ́n tá a bá rí tó fẹ́ bá dín jẹ́ pé tẹ bá ti sọ pé ẹlẹ́gbọ́n àgbà kò sí nǹkan kan ẹ̀gbọ́n àdúgbò làwa o. ẹ kò rí bẹ́ẹ̀ tó bá ti ń lọ náà máa jẹ́ kó mọ̀. ẹ̀gbọ́n ẹ fún mi ẹ tẹ nọ́mbà yín síbi ẹ tẹ nọ́mbà yín síbi lábẹ́tẹ̀ tèmi ń bíbà mi ì tí ì rí. ó ti pẹ́ o. ẹ̀gbọ́n mi ẹ tẹ nọ́mbà yín máa gbá yín láago kò tí dé gbogbo pápá lọ́hún yẹn ẹ pè mí kò tí sọ ẹ̀gbọ́n máa pè mí máa sáré láago bẹ́ẹ̀ lọ block àwọn ọmọ líle kan bẹ́ẹ̀. sí wàhálà. the law bàbá àgbàlagbà the law mi ní gbọ́ kú yín bàbá ò Twile ó ti pẹ́ ẹ̀gbọ́n Tito, what's up now? Báwo ni? Ló wà. Gbogbo ohun tí mò ń sọ fún láti bẹ̀rẹ̀ jọ ìpè òun jẹ́ kó yí ẹ, mo fojú sọ, mo fara sọ, mo gbọ́n ara fún ẹ, kò yí ẹ. Báwo ni ṣì báyìí? Má ṣe mí báyìí. Ẹ ti tó. Ọlọ́run mi ilẹ̀ ọ̀ mo sí ẹ̀. Ìyàwó sọ fún ẹ, ọlọ́wọ́ kan lè di níbi, yóò mọ mí ò bọ̀. Kí mi kàn ló ti bá bọ̀ ti rí ẹ, àgbà ó ti délé, ó ti wọ̀ mí lójú, mo lè ní tó step. Mo ti tó fún ẹ. Abẹ́rẹ́ iṣẹ́ Ọlọ́run. Mo serious Ọlọ́run ajé. Orí tí mo ṣe ń wẹ̀. Kí ló ṣẹlẹ̀? Bó ṣe ń dramatize orí tí mo ṣe ń wẹ̀. Like so bad kí n sọ fún mi pé like 1 or 2. Ìwà àtàwọn wo? Normal now, go bad now, but àtìgbà mo ti tó gbogbo ẹ̀ 1 or 2 fún ẹ. Tó bá ní nǹkan mi tó fẹ́ sọ kó jẹ́ ń gbọ́. Lọ́mọ àjẹjọ́ yóò pàdé àgbà kù. Wọ́n pariwo pa wàhálà wọ́n yọ wọ́n bẹ́kúnbẹ́kún. Olúwa ṣeun o Olúwa ṣeun o agbé ọ̀gá o bàbá Olúwa ẹ ṣeun agbé ọ̀gá o bàbá
Olúwa ẹ ṣé. Olúwa tẹ̀ ṣe gbogbo ilé ló dá páropáro yìí. A fi sùúrù. Àmọ́ ibi tí ọ̀gbẹ́ni olùmọ̀ràn aráyé lọ. Yéyé. Káwé tàná kúrò. Gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ ẹ̀yin náà tẹ̀ má. Ta nìyẹn? Àwọn wo nìyẹn? Ọkùnrin náà lẹ́yìn náà àwọn ọmọ ẹni pé mo ti wọ́n yé kápá níbi iná wọn ti dá yẹn ní ẹ̀kọ́ mi ní ọmọ dáadáa ní ọmọ dáadáa ní lọ́jà lẹ́yìn ní a máa tàbí ìpàdé àti ìbí yẹn máa tẹ́ jù. Wọ́n pariwo fa wàhálà, wọ́n yọ wọ́n wá bẹ́kúnbẹ́kún. Bàbá Nuru fowó ta tẹ́tẹ́ tán, ìyá Nuru ganu sí port. Ìfẹ́ ní kẹ́bí gbélé ayé, ìfẹ́ ní kẹ́bí lólé ayé. Bàjẹ́ lọ má kanjú ọ̀la.